Ìgbìyànjú àkọ́kọ́ kéńtà ń pè ní wọ́n pè kó ń tà wọ́n ní jíǹgbé kó ń panja kó dàbí ara kéènì jíǹgbé yẹ. Ènìmọ̀ àkọ́jọ́ ní ètò kan ní àgbẹ̀sílẹ̀ nípasẹ̀ kìrìtìǹtàn ọláìmúnáwá à ń ṣe tíátà àní spectacle kan ń bẹ 9 décembre ń bàǹtẹ̀ ní maison de jeux ń bàǹtẹ̀ ètò àgbẹ̀ wa ń commune bàǹtẹ̀ yìí ó di ètò kan egbò àwọn ká mọ̀ ènìyàn gbọ́tà dáadáa wọn ká dá wa láàyà tọ́nà ọdún kẹ́kọ̀ọ́ pé ènìyàn kò ní àmì kúpọ̀ ẹ̀ ènìyàn ní nga fúlẹ̀ bù lẹ́jẹ̀ bẹ́ẹ̀ ó di díẹ̀ ní àwa ohun ẹ̀kọ́ tèmi ní àpémọ̀ ma school ọmọdé olóńgbò bí ni wà èdè kọ́ yín fún ọ̀nà gbọ́gbọ́. Ẹ̀kọ́ tèmi bí wọ́n ṣe bá ṣe ní jẹ́ ọmọ kókó ń cha ọ́. Ǹjẹ́ gẹ́gẹ́ Nísìnyí adẹ ní tí adẹ sísìn ní ṣe adẹ yé yígbo à ń pè ní adẹ abo. Àwọn adẹ abo. Wọ́n jẹ́ òyìnbó nìyẹn tí wàá gbóyún ẹ̀. Ìṣẹ̀ ní ọ̀kan gbo yé yín jẹ́ adẹ akọ ọgbọ́n lákún. Bó wọ́n ń pè ní adẹ lákùn. Nínú lẹ́pàá tó yìí gbogbo lè ń bẹ̀rẹ̀ ní adẹ tí yé ọ̀hún pè ní adẹ ìbílẹ̀ tó wáyé ìwà àjíbáyé ní ìyẹ̀bù wa lọ́hùn. Ó di ènìmọ̀ ọ̀hún ta adẹ gbogbo ní kòkò náà wà gbé dé ní àwọn kó dé èdè nìmọ̀rọ̀ yín fóònù. Numéro mi ní 97 97 54 54 82 82 96 87. Ó di bẹ́ẹ̀ nìkan wà dẹ kàbí ìwé yín ké wá ń dán ó di ká máa fa àfọ agúgù nǹka gbẹ́ nǹkan fọ́nà kó mú ìbéèrè wọn kó mú ẹ̀ nǹka bẹ̀yìn wọn ayá ìmú ọ̀kan. Ọmú ọgọ́rùn méjì ọmú bẹ́ẹ̀ ọgọ́rùn méjì ọ̀dà ìgbìyànjú àkọ́kọ́ kéńtà ń pè ní wọ́n pè kó ń tà wọ́n ní jíǹgbé kó ń panja kó dàbí ara ẹ̀. Kó dàbí ara ẹ̀. Lomi kan ní iye mi mo náà pè bẹ́ẹ̀ ǹwọ̀ ni mo ní ọ̀hún pè bẹ́ẹ̀. Ǹwọ̀ èjé ní lomi kan wà ní ìtọ̀nà iná ní kọ́kọ́ tí kọ́ bẹ́ẹ̀ ní wà náà ní kọ́kọ́ tí kọ́ ní ọ̀hún ṣe àti kó so kundu kóńgó sí ní bẹ́ẹ̀ bọ̀ ní ǹwọ̀ ní bẹ́ẹ̀ kò tí wọ̀ bẹ́ẹ̀ kò tí wọ̀ jíǹgbé ẹ̀ fi ọ̀hún ṣe ń gbó gẹ́gẹ́ ara ẹ̀ ni àmọ́ ṣe gòdò ọ̀hún ṣe sí láàrin odò ni ọ̀hún pọ̀ ọmọdé ẹ̀ bẹ́ẹ̀ ìjà ń kó wọ́ ọ̀nà púpọ̀ bọ́ pọ̀ ọ̀nà ń kó lé nǹkan kó bọ̀ dáwọ́ nǹkan wọn pè jíǹgbé ni. Ó di ìgbìyànjú kejì kò tí èmọ̀ kan pè ní ìta ẹ̀ ní ìfúnṣẹ́. Ìta. Mọ̀ kan pè bẹ́ẹ̀ lédè òyìnbó ní ìta ẹ̀. Ètì àpò òyìnbó ìpè láàánú tèmi ló gé ẹ̀dọ̀ ìgbó ń kọ́ bọ́. Ìta kéènì ìta bẹ́ẹ̀ ká pè ìta àgbàlédè ń tà. Ìjọba ní ìta kàwé. Ìjọba. Ọ̀dà ìta òyìnbó yẹ gbogbo nígbà lọ́wọ́ yín gbẹ ọ̀bọ̀ point kan. Ọ̀dà ìgbìyànjú kẹta èdè àfọ̀mẹ́wù yìí ń ká tí kò gbẹ́ ti léwu ẹ̀ pẹ́ ń gbẹ́ kágbé àpàjọ ewu nre kéne ewu nre ní ewu nre àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ àfọ̀mẹ́wù kan gbólò mẹ́wù ní ká kò gbẹ́ ti léwu. Ewu ọlọ́lá. Ewu ọlọ́lá. Ewu pípé. Ewu pípé. Ewu ìjẹ̀kú. Ewu kúkú. Ewu kúkú. Ewu kúkú. Ewu kọ̀sán. Ewu kúkú. Ewu kọ̀sán kò tí lómi dáadáa ìta ẹdí omi. Ewu ń bàdí. Ewu ń bàdí. Ọ̀bọ̀ kan.
Ọbọ̀kan. Ọbọ̀kan. Ewu ọlọ́gbọ́n. Ewu ọlọ́gbọ́n. Ewu ọgbọ́n. Ewu ọgbọ́n. Kára okay gbẹ fún yín bẹ́ẹ̀. Okay. Ìbẹ̀rẹ̀ kẹta. Ìbẹ̀rẹ̀ kẹ́rin gbẹ́ni. Ìbẹ̀rẹ̀ kẹ́rin. Kí wọ́n pè ní nje lédè ncha. Nje. Nje bí nbí àgbàlagbà ń wo bẹ́yẹ̀ náà yan sí gbọ̀n kí n gbẹ́sí léwo lé bẹ́yí gbo ọ̀n gbẹ́sí di òkútí wọn wẹ̀ ní. Nje. Nje nù. Nje. Bẹ́ẹ̀ kò tí bẹ́ẹ̀. Nje ni nomi ọ̀ fún wọn ara ẹ̀. Nà pè nje. Nomi kékeré gbo ọ̀nkẹ́ ń tu bọ̀ fún wọn ara gbọ̀n ọ̀n sọ ẹ̀. Nǹkan à ń pè nje ni. Ìbẹ̀rẹ̀ kẹ́wù. Ìbá mi parí òwe yẹn. Bẹ́ẹ̀ ànúnú lẹ́kọ̀ọ́sán. Bẹ́ẹ̀ ànúnú lẹ́kọ̀ọ́sán. Bẹ́ẹ̀ fọ̀ ní bẹ́ẹ̀ ànúnú lẹ́kọ̀ọ́sán akọ̀wọ́ ni. Dédé. Ọ̀sẹ̀ dà bẹ́ẹ̀ fọ̀ ní bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́là ayán kan wọ́ ni. Bẹ́ẹ̀ ànúnú lẹ́kọ̀ọ́sán. Ìbá mi parí ẹ̀. Bẹ́ẹ̀ ànúnú lẹ́kọ̀ọ́sán. Ọlọ́gbọ́n ní tòó. Ìfún ẹ̀ẹ̀kan máa ń fún èkè mọ́ dáadáa. Òwe ń ṣàyẹ̀wò nígbà nínú lẹ́kọ̀ọ́sán. À ń yí padà ní. Nígbà nínú lẹ́kọ̀ọ́sán. À ń yí padà ní. Ó di máa fún yín lọ́kàn. Ìbéèrè ká mi parí ẹ̀ ní ìbéèrè kẹfà. Iná ìṣẹ́jú mẹ́wú. Òwe yẹn èèmọ ẹ̀. Nke fọ́jú tí ìgbà yẹyẹ mọ́ ẹ̀. Nke fù ìjẹba mọ́ ìṣẹ́yẹ gba ní. Ó di wà ńlá nka pín sí. Iná ìṣẹ́jú mẹ́wú. Kéde òwe ìgbà yẹn mọ́ ẹ̀. Bẹ́ẹ̀ mọ òwe kan máa fún yín jẹ́ kan ní pọ̀ yín kó fi pọ̀ lọ. Ọ̀dà ìrora ń kó pín sí. Ọ̀yá èpè. Bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́sán. À ń tàché ni. Bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́sán à ń tàché ni. Òwe ń ṣà. Okay. Àwọn bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́là ayán kan wọ́ ni. Bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́là ayán kan wọ́ ni. Ìwò kàmírà. Nǹkan fọ̀ láàánú ní gbé. Wọ́n ní àyílọ àyíbọ̀ lọ́wọ́ yẹnu. Wọ́n ní ilé kọ́tọ́kọ́tọ́ ni ajá ńlá mi gbó. Ibi kọ́tọ́kọ́tọ́ ni ajá ńlá mi gbó. Kọ́tọ́kọ́tọ́ ni ajá ńlá mi. Okay. Ibi kọ́tọ́kọ́tọ́ ni ajá ńlá mi. Ọwọ́ lọ̀bọ̀lọ̀bọ̀ kò ń gbìnà kọ̀ǹkùlé. Ọwọ́ lọ̀bọ̀lọ̀bọ̀ kùlé náà kàn. Ọwọ́ lọ̀bọ̀ kùlé náà kàn. Ṣé ń sọ kó ń dìísè. Ṣé ń sọ kó ń dìísè. Ṣé ń sọ kó ń dìísè. Fó gbèdé. Ìyẹnu kò ní kòkò. Ìyẹnu kò ní kòkò. Nga fún un nù. Kí máa fún padà gbé dọ̀ kan abẹ́wò. Nga nílé fún iye nga fún un. Níwájú náà yé kéńkété. Níwájú náà yé kéńkété. Àpọ́n máa korò. Àpọ́n máa korò bẹ́ẹ̀ kò tí òwe. Ìwọ̀n lè wá àkókò, kò ń jà ìmá àkókò. Kéde.
Ala. Ọbọjọ méjì. Níwájú ni adé ilé ní adé ń tàn. Ala. Èrò jíjà. Èrò jíjà ni. Ala. Bẹ́ẹ̀ ìjòkó tí a kàn ń dọ̀pẹ́ bẹ́ẹ̀. Fún ẹ má bàjẹ́ tó wa. Àgùdé ọ̀tọ̀ba. Àkòndé ewu kọ́ àkàdé kúkú wúkú. Ewu kọ́ àkàdé kúkú. Okay. Ọbẹ̀ jẹ́ gan. Ọdún. Ènìmọ̀ àti àkújẹ́. Ìkáwà. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rú, ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sún, ẹ̀rin, ení, èjì, ẹ̀ta, ẹ̀rú, ẹ̀fà. Wọ́n gba mi mẹ́ẹ̀ẹ́dógún, mẹ́ẹ̀ẹ́dínlógún. Ènìmọ̀ ètò àkàlọ̀. Ló mú ààrẹ kó le. Ọ̀nà ọjà àkọ́kọ́ sínú. Èndè wa, èndè bí kọ́ gbàǹbé bẹ́ẹ̀ ọ̀gbọ̀n gbárí. Képe numéro yegbo ọwà lábẹ́ fídíò yẹn wo yìí gbé tó wa nǹkan wa numéro yẹn 51 47 66 94 ó di kí wọ́n gbàgbé spectacle wa ń bẹ 9 décembre mọ̀ntẹ́ maison des jeunes ticket ti wà disponible ticket ọlápò kan wà ọlápò méjì wà ọlápò mẹ́wàá yẹ wù yín ní kéfù ràn án lọ́wọ́ ẹ̀ ní kéfù ràn án lọ́wọ́ ó lè ṣe ègúnjẹ́ ire o. Olówó láyé mọ́ mú jákèjì kan yìí ẹkú orí èjì gbogbo bèdè